Ẹ kú lé o gbogbo ẹ̀yin bàbá àti mọ̀mọ́, ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò tẹ́ ń gbọ́ mi nílé àbí lẹ́nu iṣẹ́. Ẹ̀dẹ̀ ọ̀dà bí a kó àkókò yìí, oore ọ̀fẹ́ yín yóò máa pọ̀ sí. Mo kí yín kú àbọ̀ sí ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọ̀sẹ̀ yìí. Gbogbo wa la ó dá lábùkún fún ní orúkọ Jésù Kristi. Fún gbogbo àwa ìjọ Ọlọ́run tá ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò tí onírúurú ìjọ ń lò káàkiri àgbáyé bí ìjọ onítẹ̀bọmi ní Nàìjíríà lábẹ́ àkóso ẹ̀ka ẹ̀kọ́ ìjọ náà. Orí ọ̀rọ̀ tá ń kẹ́kọ̀ọ́ lé lórí lọ́sẹ̀ yìí òun ni ọ̀dọ́ àgùntàn náà yẹ. Ọ̀dọ́ àgùntàn náà ó yẹ. A sì ń lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé ìfihàn orí 5 ẹsẹ̀ 10 àkọ́kọ́. Ìwé ìfihàn orí 5 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 10. Tí bíbélì yín bá wà lárọ̀ọ́wọ́tó yín, ẹ dákun ẹ gbé jáde, ẹ jájọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo bẹ̀rẹ̀ sí kà nínú bíbélì mímọ́ ní èdè Yorùbá, èyí tí ó kà báyìí wípé, mo sì rí i ní ọwọ́ ọ̀tún ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà, ìwé kan tí a kọ nínú àti lẹ́yìn, tí a sì fi èdìdì 7 dì. Mo sì rí áńgẹ́lì alágbára kan, ó ń fi ohùn rara kéde pé, ta ni ó yẹ láti ṣí ìwé náà àti láti tú èdìdì rẹ̀? Kò sì sí ẹnìkan ní ọ̀run àti ní ilẹ̀ ayé àti ní ìsàlẹ̀ ilẹ̀ tí ó lè ṣí ìwé náà tàbí tí ó lè wo inú rẹ̀. Èmi sì sọkún gidigidi nítorí a kò rí ẹnìkan tí ó yẹ láti ṣí àti láti ka ìwé náà tàbí láti wọnú rẹ̀. Ẹsẹ̀ 5. Ọ̀kan nínú àwọn àgbà náà sì wí fún mi pé, má sọkún, má sọkún. Kíyèsí, kìnìún ẹ̀yà Júdà, gbòǹgbò Dáfídì, ó ti borí láti ṣí ìwé náà àti láti tú èdìdì rẹ̀ 7. Mo sì rí ní àárín ìtẹ́ náà àti àwọn ẹ̀dá alààyè 4 náà àti láàrin àwọn àgbà náà ọ̀dọ́ àgùntàn kan dúró bí èyí tí a ti pa. Ó ní ìwo 7 àti ojú 7, ẹ̀mí 7 ti Ọlọ́run tí a rán jáde lọ sí orílẹ̀ ayé gbogbo. Ó sì wá, ó sì gbà á ní ọwọ́ ọ̀tún ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà. Nígbà tí ó sì gba ìwé náà, àwọn ẹ̀dá alààyè 4 náà àti àwọn àgbà 24 náà wólẹ̀ níwájú ọ̀dọ́ àgùntàn náà. Olúkúlùkù wọn ní dùùrù àti ago wúrà tí ó kún fún tùràrí tí í ṣe àdúrà àwọn ènìyàn mímọ́. Wọ́n sì kọ orin títún kan wípé, ìwọ ni ó yẹ láti gba ìwé náà àti láti ṣí èdìdì rẹ̀, nítorí tí a ti pa ọ́. Ìwọ sì ti fi ẹ̀jẹ̀ rẹ ṣe ìràpadà ènìyàn sí Ọlọ́run láti inú ẹ̀yà gbogbo àti èdè gbogbo àti inú ènìyàn gbogbo àti orílẹ̀-èdè gbogbo. Ìwọ sì ti ṣe wọ́n ní ọba àti àlùfáà sí Ọlọ́run wa, wọ́n sì ń jọba lórí ilẹ̀ ayé. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run tá ń kẹ́kọ̀ọ́ lé lórí lọ́sẹ̀ yìí. Kí Olúwa ó bùkún ọ̀rọ̀ náà fún ìgbàlà ẹ̀mí wa. Àmín. Ẹsẹ̀ wúrà wa, ẹsẹ̀ akọ̀ọ̀kan, ẹsẹ̀ mọ́nigbàgbé wa fún ọ̀sẹ̀ yìí, òun lẹ́sẹ̀ 9 ìwé tá a kà tán. Ìfihàn orí 5 ẹsẹ̀ 9. Fún àtẹnumọ́, mo kà á lẹ́ẹ̀mejì sí. Ìwé mímọ́ wípé, wọ́n sì kọ orin tuntun kan wípé, ìwọ ni ó yẹ láti gba ìwé náà àti láti ṣí èdìdì rẹ̀, nítorí tí a ti pa ọ́. Ìwọ sì ti fi ẹ̀jẹ̀ rẹ ṣe ìràpadà ènìyàn sí Ọlọ́run láti inú ẹ̀yà gbogbo àti èdè gbogbo àti inú ènìyàn gbogbo àti orílẹ̀-èdè gbogbo wa. Wọ́n sì kọ orin títún kan wípé,
ìwọ ni ó yẹ láti gba ìwé náà àti láti ṣí èdìdì rẹ̀, nítorí a ti pa ọ́, ìwọ sì ti fi ẹ̀jẹ̀ rẹ ṣe ìràpadà ènìyàn sí Ọlọ́run láti inú ẹ̀yà gbogbo, èdè gbogbo, inú gbogbo, ènìyàn gbogbo àti orílẹ̀-èdè gbogbo wa. Ẹsẹ̀ láti rántí, ẹsẹ̀ wúrà, ẹsẹ̀ akọ̀ọ̀kan wa nù. Ẹ jẹ́ ká kọ́ sọ́kàn, ká mọ́ gbàgbé, ká sì fi sínú ṣe. Lẹ́ẹ̀kan sí, mo láyọ̀ láti kí yín kọ́ àbọ̀ sídùn ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi tó gbẹ̀yìn fún oṣù kẹrin yìí, 2024 ọdún àtẹyọ 5. Ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láàyè wa. A kú oríire o. Nítorí pé oṣù kẹrin yìí nínú ọdún yìí ó jẹ́ oṣù àjíǹde. Gbogbo ẹ̀kọ́ wa fún oṣù yìí ló ṣe àfojúsùn àti àtẹnumọ́ ìṣe pàtàkì ìfi ara ẹni rúbọ Jésù Kristi lórí igi àgbélébù fún ẹ̀ṣẹ̀ gbogbo ayé, fún ìgbàlà gbogbo ènìyàn, láti gbà wá lọ́wọ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀, láti gbà wá lọ́wọ́ ìjìyà ẹ̀ṣẹ̀, láti gbà wá lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀ àti boríborí gbogbo ẹ̀ níkẹyìn, láti mú wa kúrò ní ibùdó ayé ẹ̀ṣẹ̀ yìí. Ìfaraẹnirúbọ Jésù tá a sì ń kẹ́kọ̀ọ́ lé lórí gbogbo oṣù yìí ó tó nígbà gbogbo àti níbi gbogbo àti fẹ́ni gbogbo. A bẹ̀rẹ̀ oṣù yìí tẹ́ bá gbàgbé pẹ̀lú àtẹnumọ́ lórí ìfaraẹnirúbọ Jésù Kristi lẹ́ẹ̀kan ṣoṣo nínú ẹ̀kọ́ tá a kọ́ nínú ìwé Hébérù orí 9 àti orí 10. Níbẹ̀ a rí wípé ẹ̀jẹ̀ ẹranko tá a ti fi rúbọ ní àìmọye ọgọ́rùn-ún ọdún sẹ́yìn, ní tí ò lè ṣe ní ìrúbọ kan ṣoṣo tí Jésù ṣe lẹ́ẹ̀kan ṣoṣo, tó fara rẹ̀ ṣe lẹ́ẹ̀kan ṣoṣo ló ṣe. Ó rà wá padà kúrò ní oko ẹrú ẹ̀ṣẹ̀, ó sì dá wa nídè lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀, ẹ̀bi ẹ̀ṣẹ̀ àti èṣù. Ìfaraẹnirúbọ Jésù yìí sì tó títí ayérayé. Ní ọ̀sẹ̀ kejì nínú oṣù kẹrin yìí tẹ́ bá gbàgbé, ẹ̀kọ́ wa ó dá lérí ìfaraẹnirúbọ Kristi, irú ìgbé ayé tó yẹ á máa gbé àwa tá a ti gba Kristi lólúwa àti olùgbàlà wa lẹ́yìn tí Jésù fara rẹ̀ rúbọ fún wa tán. Irú ìgbé ayé wo ló yẹ ká gbé? Ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ kejì tá a kọ́ nínú ìwé Jọ́ọ̀nù kínní orí 2 àti orí 4 ó fi hàn wá gbangba pé Jésù Kristi lálágbàwé wa. Ó fi hàn wá gbangba wípé Jésù Kristi ńlá àwòkọ́ṣe wa. Ó fi hàn wá gbangba wípé ẹnikẹ́ni tó bá gba Jésù lólúwa àti olùgbàlà rẹ̀ lóòótọ́ àti lódodo kì í mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀. Torí bó sì jẹ́ ènìyàn, torí bó sì tún wà ń bùdó ẹ̀ṣẹ̀ yìí, ó lè ṣèèṣì dẹ́ṣẹ̀ o. Ṣùgbọ́n tó bá ṣèèṣì dẹ́ṣẹ̀ kò ní yọ yìí nínú rẹ̀, kò sì ní máa yọ dá. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó jẹ́wọ́ rẹ̀ tí ó sì kọ̀ ọ́ sílẹ̀. Alágbàwí kan tá a sì ní yóò gbẹ́jọ́ rẹ̀ wí, yóò gbẹ́jọ́ rẹ̀ rò. Ìfaraẹnirúbọ Jésù yìí ní ọ̀sán yẹn a jẹ́ ká rí wípé ó jẹ́ àmì ẹ̀rí ìdánilójú ìfẹ́ Ọlọ́run fún gbogbo ènìyàn. Torí náà a kọ́ nínú ọ̀sẹ̀ yẹn wípé ká máa wo Jésù bí àwòkọ́ṣe ìgbé ayé wa ojoojúmọ́, ká máa gbọ́ràn sí àṣẹ rẹ̀, ká sì fẹ́ràn bí Ọlọ́run ṣe fẹ́ràn wa tó fi ọmọ rẹ̀ kan ṣoṣo fún wa láti kú fún ẹ̀ṣẹ̀ wa. Ní ọ̀sẹ̀ kẹta nínú ẹ̀kọ́ tá a kọ́jọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ, a wo nǹkan pàtàkì 3 tó ṣẹlẹ̀ gbẹ̀yìn nínú ayé Jésù nígbà tó wà nínú ayé. Nǹkan 3 tó ṣẹlẹ̀ gbẹ̀yìn nínú ayé Jésù nígbà tó wà nínú ayé: ìkànmá àgbélébù rẹ̀, ikú rẹ̀ àti àjíǹde rẹ̀. Nínú ẹ̀kọ́ tá a kọ́ nínú ìwé Mátíù orí 27 àti orí 28. Nínú ẹ̀kọ́ yẹn la ti rí wípé a fi Jésù ṣẹ̀sín kí èmi àti yín ká lè dẹni àyẹ́sí. Jésù kú kémi àti yín ó lè yè. Jésù sì jíǹde ká bá lè jíǹde pẹ̀lú rẹ̀ ká sì bá jọba. Ó san gbogbo gbèsè wa, ó sọ wá dòmìnira. Ohun kan ṣoṣo tó sì yẹ kó jẹ́ ìdáhùn gbogbo wa fún ìrúbọ tí Jésù fara rẹ̀ yìí ṣe, òun náà ni wípé kí àwa pẹ̀lú kí a fi ara wa jì fún un ní ẹbọ ààyè mímọ́
èyí tí ó ṣe ìtẹ́wọ́gbà gẹ́gẹ́ bí Paul apọ́stélì ti tẹnumọ́ nínú lẹ́tà rẹ̀ tó kọ sáwọn ará Róòmù orí 12 ẹsẹ̀ 1. lọ́sẹ̀ yìí tó wá jẹ́ ẹ̀kọ́ tó gbẹ̀yìn nínú oṣù yìí, ẹ̀kọ́ wa ó ń gbára lé tító Jésù, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Tító Jésù, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. A sì pín ẹ̀kọ́ náà sí ọ̀nà méjì péré. Abala àkọ́kọ́ rẹ̀ ó ní ta ni ó yẹ, ta lẹni náà tó yẹ. Èyí sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 5 àkọ́kọ́ nínú ìwé ìfihàn orí 5 tá a ti ń kẹ́kọ̀ọ́. Ìfihàn orí 5 ẹsẹ̀ 5 àkọ́kọ́ tí mo ti kà fún wa láìpẹ́ yìí. Ṣé ẹ rí ìwé ìfihàn? Ó jẹ́ ìwé tó kún fún ẹ̀dà ọ̀rọ̀, àfiwé àtẹnà. Ṣé ẹ sì mọ̀ pé àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n ní ọ̀rọ̀ àná ní ń jẹ́ ọmọ mi gbọ́ ẹ̀nà. Ìwé ìfihàn, ìwé tó kún fún ẹ̀dà ọ̀rọ̀ ni, ìwé tó kún fún àfiwé ni, ìwé tó kún fún ẹ̀nà ni. Nítorí náà kì í ṣe bá a ṣe ń kà á là ń túmọ̀ rẹ̀. Àpọ́stélì Jọ́ọ̀nù, ẹni tó kọ ìwé yìí, ó jẹ́ ẹni tó jẹ́ wípé a tì jáde, a yọ bí ẹyọ jìgá láwùjọ, tá a lọ sọ sí erékùṣù Patmo. Ohun táwọn bàbá wa ń pè lérékùṣù, ó nìyàn gbé ilẹ̀ bíntín láàrin agbami òkun. Ìjọba Róòmù nígbà náà lọ́hùn ó ń pọ́n ìjọ Kristi lójú. Gbogbo ọ̀nà ní ń wá láti gbẹ̀mí Jọ́ọ̀nù yìí, ṣùgbọ́n ńgbà tí ọ̀rẹ́ mi rẹ̀ gbà, ó wò pé ká lọ jù sí erékùṣù Patmo, ìyàngbẹ́lẹ̀ kékeré láàrin agbami òkun, níbi tí ò ní ti lè lúwẹ̀ẹ́ lọ. Bẹ́ẹ̀ranko búburú láti inú òkun ọ̀bá pa, ebi ó sì pa síbẹ̀, yóò sì kú síbẹ̀. Àkọsílẹ̀ èyí tá nínú orí 1 ẹsẹ̀ 9 ìwé ìfihàn tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí. Ṣùgbọ́n dípò tí Jọ́ọ̀nù ó fi kú lérékùṣù Patmo, ìṣípayá ló bẹ̀rẹ̀ sí rí o látọ̀dọ̀ Jésù. Ìṣípayá yìí tó sì rí, òun ló ṣe àkọsílẹ̀ rẹ̀ sí ìjọ 7 tó wà ní Éṣíà àti sí gbogbo ọmọlẹ́yìn Kristi káàkiri gbogbo àgbáyé. Lẹ́yìn onírúurú iṣẹ́ èyí tí Jésù Kristi tọ́rán sí àwọn ìjọ 7 tó wà ní Éṣíà, àkọsílẹ̀ èyí tá a ní pàápàá jùlọ nínú orí 2 àtorí 3 ìwé ìfihàn. Ohun tó ṣẹlẹ̀ náà ni pé Jọ́ọ̀nù wá ríran, ó rí ilẹ̀kùn kan tó ṣí sílẹ̀, ó sì gbọ́ ohùn kan tó sọ fún un nínú orí 4 ẹsẹ̀ 1 pé gòkè wá yìí, èmi ó sì fi ohun tí yóò wù lẹ́yìn ọ̀la hàn ọ́. Nínú orí 4 ẹsẹ̀ 1 ló ti rí ìṣípayá òun, tó sì ti gbọ́ ohùn yẹn tó sọ fún un pé gòkè wá yìí, èmi ó sì fi ohun tí yóò wù lẹ́yìn ọ̀la ní hàn ọ́. Inú Jọ́ọ̀nù náà dùn pé èmi náà fẹ́ mọ̀ tí ó wù lẹ́yìn ọ̀la. Ó sì ń gòkè lóòótọ́, ṣùgbọ́n ńgbà tó dé ẹsẹ̀ 2, ó jẹ́rìí pé lójú kan náà, orí 4 náà mo sì wá ìwé ìfihàn, lójú kan náà mo sì wà láàrin nínú ẹ̀mí. Lójú kan náà, bí ohùn yẹn ti sọ̀rọ̀ tán pé gòkè wá yìí, lójú kan náà mo sì wà nínú ẹ̀mí, sì kíyèsí atẹ́ ìtẹ́ kan ní ọ̀run, ẹnìkan sì jókòó lórí ìtẹ́ náà. Orí 4 ẹsẹ̀ 2 nù. Lẹ́sẹ̀ kan náà ó wà nínú ẹ̀mí. Nínú ẹ̀mí tó wà yìí, ìṣípayá tó wá rí òun ni wípé ó rí pé atẹ́ ìtẹ́ kan lọ́run, ó sì rí pé ẹnìkan jókòó lórí ìtẹ́ hùn. Ìfihàn orí 4 ẹsẹ̀ 2 ló sọ báwọn. Lẹ́yìn ọ̀rẹ̀yìn, nígbà tá a wá sún síwájú sí orí 5 tẹ́kọ̀ọ́ wa yìí gangan tó dúró lé lórí, ibẹ̀ ló wá ti rí ìran ìwé kan àti ọ̀dọ́ àgùntàn náà. Nínú ẹsẹ̀ 1 orí 5 sí ẹsẹ̀ 2, Jọ́ọ̀nù ní mo sì rí i ní ọwọ́ ọ̀tún ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà. Ìtẹ́ wo? Ìtẹ́ tó ti rí nínú orí 4 ẹsẹ̀ 2. Ìtẹ́ tó ti rí nínú orí 4 ẹsẹ̀ 2 tẹ́nìkan jókòó lórí rẹ̀. Ó wá nínú orí 5 ẹsẹ̀ 1, ó wá ní mo sì rí ní ọwọ́ ọ̀tún ẹni tó jókòó lórí ìtẹ́ náà.
ìtẹ́ tó rí ní orí 4 ẹsẹ̀ 1 ó wá rí ẹnìkan tó jókòó lórí ìtẹ́ náà. Ìwé kan tí a kọ nínú àti lẹ́yìn tí a fi èdìdì 7 dì. Mo sì rí áńgẹ́lì alágbára kan, ó sì ń fi ohùn rara kéde pé ta ni ó yẹ láti ṣí ìwé náà àti láti tú èdìdì rẹ̀. Orí ìṣípayá ìwé kan. Ní ayé ìjọ́hun bá a ṣe ń ríwé lónìí kọ́ ni ìwé ń wà láyé ìjọ́hun. Láyé ìjọ́hun kò tí ì síwé pẹlẹbẹ tá ń kó kiri báyìí. Awọ ẹranko ni a máa ń lò tó jẹ́ pé wọ́n máa ka bí ìgbèyàn ń ká ẹni ni. Àwọn ìwé ìgbà náà tí ẹ sì ń pè ní ìwé ìgbà náà, inú nìkan lè kọ nǹkan sí. Ṣùgbọ́n ìwé èyí tí Jọ́ọ̀nù rí yìí kìí ṣe pé a kọ sínú nìkan, a tún kọ sí lẹ́yìn. Èyí tó túmọ̀ sí pé ó yàtọ̀ fún gbogbo ìwé tí Jọ́ọ̀nù ti ń rí ṣáájú àkókò yìí. Èyí tó sì fi hàn wípé ìwé tó ń rí yìí o kò sáàyè àfikún sí mọ́, kò sì sáàyè àyọkúrò mọ́. Ó ti kún nínú, ó ti kún lẹ́yìn. Ìwé náà wá dàbí ìwé ìpíngún láyé ìgbà náà. Ìwé ìpín ogún láyé ìgbà náà, èèyàn 7 ní máa ń ṣẹlẹ́rìí rẹ̀. Ẹnì kọ̀ọ̀kan àwọn 7 yìí ni ó sì fi èdìdì di ìwé ìpíngún ńgbà wọ́n bá kọ tán. Tí ẹni tó logún yẹn tó bá wá kú, wọn ò gbọdọ̀ ṣí ìwé un láì jẹ́ pé àwọn 7 jókòó, tí olúkúlùkù sì tú èdìdì rẹ̀ tó fi dì í. Lẹ́yìn tí àwọn 7 tó ṣẹlẹ́rìí kíkọ ìwé ìpíngún yẹn tó lúkúlùkù bá tú èdìdì tiẹ̀ tó fi di ìwé un, ìgbà yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mú ìwé ìpíngún, ìgbà yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ wá kà. Ìwé tí Jọ́ọ̀nù lòun rí lọ́wọ́ ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà, ó dàbí ìwé ìpíngún tó ní èdìdì 7. Áńgẹ́lì yẹn wọ́n ń béèrè wípé ta lẹni náà tí ó yẹ, nínú ẹsẹ̀ 2 orí 5 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ ìwé ìfihàn. Ta ni ó yẹ láti ṣí ìwé náà àti láti tú èdìdì rẹ̀? Jọ́ọ̀nù fẹ́, ó sì ní lọ́kàn láti mọ kí ní bẹ nínú ìwé yìí. Ó ń fojú sọ́nà wípé kẹ́nìkan dáhùn kó tètè wá sọ, kó ń lè mọ tí ń bọ̀ wá ṣẹlẹ̀, tí a fẹ́ fi hàn òun nínú ìṣípayá tó ń rí. Torí náà ń wo wájú ń wẹ̀yìn, ń wo ẹni tí ó jẹ́ ìpè áńgẹ́lì alágbára yẹn nínú ẹsẹ̀ 2 pé ta ni ó yẹ láti ṣí ìwé náà àti láti tú èdìdì rẹ̀. Ṣùgbọ́n sí ìjákulẹ̀ Jọ́ọ̀nù, kò sí ẹnìkan láyé, kò sí ẹnìkan lọ́run, kò sí ẹnìkan ní ìsàlẹ̀ ilẹ̀ tó kájú ẹ̀ láti tú èdìdì ìwé náà àti láti wo inú rẹ̀. Fún ìdí èyí, nínú ẹsẹ̀ 3 àti 4 ìwé tá ń ti ń kẹ́kọ̀ọ́ yìí, ìfihàn orí 5, Jọ́ọ̀nù sọkún kíkorò. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọjọ ka ẹsẹ̀ 3 àti 4. Ìwé mímọ́ ní kò sì sí ẹnìkan ní ọ̀run tàbí lórí ilẹ̀ ayé tàbí ní ìsàlẹ̀ ilẹ̀ tí ó lè ṣí ìwé náà tàbí tí ó lè wọnú ẹ̀. Èmi sì sọkún gidigidi nítorí a kò rí ẹnìkan tí ó yẹ láti ṣí àti láti ka ìwé náà tàbí láti wo inú rẹ̀. Kí ló mú Jọ́ọ̀nù sọkún? Nǹkan méjì ni. Nǹkan àkọ́kọ́ tó mú sọkún òun ni pé ìwé àkọsílẹ̀ yìí ó jẹ́ ìwé èyí tí ó ní í ṣe pẹ̀lú ohun tí Ọlọ́run tó ń bọ̀ wá ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. Ó jẹ́ àkọsílẹ̀ Ọlọ́run lórí tí ń bọ̀ wá ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú, èyí tó jẹ́ pé Jọ́ọ̀nù ó ní ìfọkànsí pé òun fẹ́ mọ̀ ọ́n. Tẹ́ ẹ bá gbàgbé nínú orí 4 tá a kọ́kọ́ kà lẹ́ẹ̀kan, ẹsẹ̀ 1, ibẹ̀ ló ti gbọ́ ohùn tó ní gòkè wá yìí, èmi ó sì fi ohun tí ó hù lẹ́yìn ọ̀la hàn ọ́. N tó gbé Jọ́ọ̀nù dé kòríta tó dé inú, ó fẹ́ mọ ohun tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀la. Ẹni tí ó wàá sọ ohun tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀la tí ó jẹ́ ọmọ ńlá rí àti rí ìwé ààrẹ tí ó sì débi pé ààrẹ tí ó kà á. Nǹkan àkọ́kọ́ tó mú sọkúnnù pé ìrètí òun ọjà sófo, ìrètí tọ́já sófo
nǹkan kejì tó mú sọkún òun náà ni wípé àwa wo agbálé agbáta sáǹbàbà wa ní ẹrù èkó òkè kọ́kọ́lẹ̀ ká mọ́ rí bí àgbékà lójú Jòhánù ó dàbí ẹni pé ẹrù ti kọ òkè ó ti kọlẹ̀ àrí bí àgbékà ààrẹ ni tí ó tiẹ̀ síwèé náà dèpòdépò pé ó kà á. ẹsẹ̀ ìkẹrin ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn Bíbélì ní èmi sì sọkún gidigidi. kí ló fẹ́ kún? lọ́nà kejì nítorí a kò rí ẹnìkan tí ó yẹ láti láti ka ìwé náà tàbí tiẹ̀ wọnú ẹ̀ lásán. àrí ẹnìkan tó yẹ. àwọn nǹkan méjèèjì tó mú kí Jòhánù kó sọkún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ nù. ṣùgbọ́n níbi tí Jòhánù ń gbé ti ń sọkún kíkorò, ibẹ̀ ni ó ti gbọ́ ìròyìn ayọ̀. ibẹ̀ láti gbé sí létí pé ẹnìkan wà tó lè ṣí, ẹnìkan wà tó tó, ẹnìkan wà tó kátó, ẹnìkan wà tó kójú òṣùwọ̀n láti ṣí ìwé náà àti láti kà á. ta wá lẹni náà? ẹsẹ̀ ìkarùn ló sọ fún wa. ta lẹni náà? ẹsẹ̀ ìkarùn ní ọ̀kan nínú àwọn àgbà náà sì wá, ó sì wí fún mi pé má sọkún. sì kíyèsí, kìnìún ẹ̀yà Júdà, gbòǹgbò Dáfídì, ó ti borí láti ṣí ìwé náà àti láti tú èdìdì rẹ̀ méjèèjì. kìnìún ẹ̀yà Júdà, gbòǹgbò Dáfídì, ó ti borí láti ṣí ìwé náà àti láti tú èdìdì rẹ̀ méjèèjì. ta lẹni náà tó yẹ tí alàgbà yìí ti ń sọ fún Jòhánù pé ọmọ sunkún mọ́? kìnìún ẹ̀yà Júdà ni, gbòǹgbò Dáfídì ni. ta ni kìnìún ẹ̀yà Júdà? ta ni gbòǹgbò Dáfídì? àpèjẹ́ méjèèjì yẹn, kìnìún ẹ̀yà Júdà, gbòǹgbò Dáfídì, àwọn àpèjẹ́ méjèèjì yẹn jẹ́ àpèjẹ́ ẹni àmì òróró Ọlọ́run tí àwọn ènìyàn Ísírẹ́lì ń fojú sọ́nà fún pòǹbọ̀. èèyàn ni Mèsáyà, èyí tí a múṣẹ nínú Jésù Kristi. èdè Gíríkì ni tó túmọ̀ sí Yorùbá pọ́nbélé, ó ní ẹni àmì òróró Olúwa. Mèsáyà èdè Hébérù ni tó túmọ̀ sí Yorùbá pọ́nbélé ni ẹni àmì òróró Olúwa. kìnìún ẹ̀yà Júdà, gbòǹgbò Dáfídì, àpèjẹ́ ẹni àmì òróró Olúwa Mèsáyà Kristi tí ń bọ̀ ni, èyí tí í ṣe Jésù Olúwa. nígbà tí kìnìún ẹ̀yà Júdà tí ń ṣe àpèjúwe ọlá, tí ń ṣe àpèjúwe iyì, tí ń ṣe àpèjúwe ẹ̀yẹ, tí ń ṣe àpèjúwe agbára, tí ń ṣe àpèjúwe ipá ẹni àmì òróró Olúwa yìí, gbòǹgbò Dáfídì, ó ń tọ́ka sí jíjẹ́ orísun ohun gbogbo, tí ẹni àmì òróró yìí jẹ́ orísun ohun gbogbo tó fi mọ́ ìran Dáfídì ọba. torí náà Jésù nìkan tí í ṣe ẹni iyì, ẹni ọlá, ẹni ọ̀yẹ. sáàbàbà wa nílẹ̀ Yorùbá ní kìnìún olólàájú, ọba ẹranko. ẹ má gbàgbé mo sọ fún yín pé ìwé Ìfihàn, ìwé tí ó jẹ́ wípé ó kún fún ẹ̀dà ọ̀rọ̀ ni. kìnìún ẹ̀yà Júdà ó tó ń sọ òun náà ni ń ṣàpèjúwe ọlá, bí kìnìún ṣe lọ́lá láàrin àwọn ẹranko. là ń sọ pé nínú ẹ̀yà Júdà Kristi yìí lọ́lá. gbòǹgbò Dáfídì ń sì ń tọ́ka sí orísun rẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ orísun ohun gbogbo. nípa gbòǹgbò ní gbogbo igi oko ni a fi máa jẹ, ni a fi máa mu, lórísun jíjẹ mímu àti àwọn igi gbòǹgbò ni. torí náà nígbà tá a pè é ní gbòǹgbò Dáfídì, tá à ń sọ ni òun lórísun Dáfídì, òun lórísun gbogbo tó ti wà, tí sì ń bẹ, tí ó sì máa wà títí ayérayé. Jésù yìí nìkan, Mèsáyà yìí nìkan, ẹni àmì òróró yìí nìkan, Kristi yìí nìkan, òun ló yẹ láti ka ìwé náà. ìbéèrè tẹ́nìkan wà á béèrè ni pé kí ló mú Jésù yẹ sí àti sí ìwé náà àti láti kà á? kí ló mú Jésù yẹ? kí ló mú Mèsáyà yìí yẹ? kí ló mú kìnìún ẹ̀yà Júdà yìí yẹ? kí ló mú gbòǹgbò Dáfídì yìí yẹ lẹ́ni tí ìbá sí ìwé náà, tí ìbá kà á?
fún gbogbo ayé, fún Jọ́ọ̀nù gbọ́ kó lè mọ tí ń bọ̀ á ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀la, ta ní kó gòkè wá mọ̀. Abala kejì ẹ̀kọ́ wa ò ní yóò yànnàná ìdáhùn sí ìbéèrè yẹn. Ibi tí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa ti tẹnubodò tó ti mú mi nìyí, tó sì sún wa síwájú sí abala kejì tá a pè ní ọ̀dọ́ àgùntàn náà yẹ. Ọ̀dọ́ àgùntàn náà ó yẹ. Èyí sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 5 tó gbẹ̀yìn nínú ẹ̀kọ́ wa. Ìfihàn orí 5 ẹsẹ̀ 6 sí 9. Ìfihàn orí 5 ẹsẹ̀ 6 sí 9. Kí ló mú Jésù yẹ? Kí ló mú kìnìún ẹ̀yà Júdà yẹ? Kí ló mú gbòǹgbò Dáfídì yẹ? Kí ló mú ẹni àmì òróró Olúwa yìí yẹ láti tú èdìdì náà lára ìwé náà, kó sì wo ohun tí ń bẹ nínú rẹ̀, kó sì kà á jáde? Ohun tó mú yẹ lẹ́sẹ̀ 6 ló sọ fún wa. Ẹ jẹ́ a jọ kà á. Ẹsẹ̀ 6 ní, mo sì rí i ní àárín ìtẹ́ náà àti àwọn ẹ̀dá alààyè 4 náà, àti láàrin àwọn àgbà náà, ọ̀dọ́ àgùntàn kan dúró bí èyí tá a pa. Ó ní ìwo 7 àti ojú 7, tí í ṣe ẹ̀mí 7 ti Ọlọ́run tí a rán jáde lọ sí orí ilẹ̀ ayé gbogbo. Ohun tí ó mú Jésù Kristi yẹ láti ṣí àti láti ka ìwé náà, ó ní ìfi ara ẹni rúbọ rẹ̀ láti ṣe ìtùtù fún ẹ̀ṣẹ̀ aráyé. Ó ní fífi ara rẹ̀ ṣe ọ̀dọ́ àgùntàn Ọlọ́run èyí tá a pa fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ gbogbo ayé, gẹ́gẹ́ bí ẹsẹ̀ 6 tá a kà tán ṣe sọ fún wa. Àwa sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí ó wá ní ìwo 7, ó ní ojú 7, ó ní ẹ̀mí 7. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa, ìwé ìfihàn kì í sì ìwé tó jẹ́ pé bá a ṣe kà á bẹ́ẹ̀ náà láàtú. Ìwé tó kún fún ẹ̀dà ọ̀rọ̀ àfiwé àti ẹ̀nà ni. Ìwo 7, ojú 7, ẹ̀mí 7 ó ń ṣàpèjúwe agbára àti ipá, ìríran àti ìmọ̀ àti ìpéye ẹ̀mí ọ̀dọ́ àgùntàn náà tí í ṣe Jésù Kristi. Nínú ẹ̀yà àwọn ọmọ Ísírẹ́lì, nínú èdè Hébérù, òǹkà keje, 1, 2, 3, 4, 5, 6, 7 nínú òǹkà àwọn Hébérù ó dúró fún nǹkan tó kún rẹ́rẹ́, ó dúró fún nǹkan tó pé. Nítorí náà, nígbà tí à ń sọ̀rọ̀ nípa ìwo 7, kì í ṣe ìwo 7 báyìí tá a máa kà lé ní 2, 3 là ń sọ̀rọ̀ nípa rẹ̀. À ń sọ̀rọ̀ nípa agbára àgùntàn yẹn tó pé pérépéré, tó péye, tó kún rẹ́rẹ́. Gbogbo àwọn ẹranko abìwo, ibi ìwo wọn lágbára wọn, tíjà bá dé ibi wọn ó ti jànú, wọn máa kàn, torí bí agbára wọn wà nù. Torí náà ìwo ó dúró fún agbára, 7 sì dúró fún pípé, ó dúró fún kúnkún rẹ́rẹ́. Torí náà nígbà tá a ní ọ̀dọ́ àgùntàn yẹn ní ìwo 7, ní tá à ń sọ ni wípé ọ̀dọ́ àgùntàn yẹn ó ní agbára tó pé, ó kún rẹ́rẹ́, ó ní gbogbo agbára. Nígbà tá a sọ wípé ó sì ní ojú 7, kìí ṣe ojú 1, ojú 2, ojú 3, tá à ń sọ ni pé ó ní ìmọ̀ tó kún rẹ́rẹ́ nípa ohun gbogbo, kò sóhun tó sápamọ́ fún un. Ó rìnà rínú oróde, ó rílé oróko, kò síbì kankan tó sápamọ́ fún un. Nígbà tá a sì ní ó ní ẹ̀mí 7, ní tá à ń sọ ni wípé ẹ̀mí rẹ̀ ó péye, ó kún rẹ́rẹ́, ó sì wà níbi gbogbo nígbà gbogbo. Kò síbi tẹ́ ẹ dé tẹ́ ẹ ní báyìí wà láàyè rẹ̀. Àwọn nǹkan tí àwọn ẹ̀dà ọ̀rọ̀ wọ̀nyí tó túmọ̀ sínú. Nígbà tí ọ̀dọ́ àgùntàn yìí tí í ṣe Jésù Kristi tó wá gba ìwé náà lọ́wọ́ ẹni tó jókòó lórí ìtẹ́, àwọn ẹ̀dá alààyè 4 tí í ṣàwọn áńgẹ́lì 4 àti àwọn alàgbà 24 tó dúró fún gbogbo àwọn aṣojú ìjọ káàkiri gbogbo àgbáyé, ìjọ Kristi. Àwọn yìí wọ́n ṣe nǹkan 3. Nígbà tí ọ̀dọ́ àgùntàn náà gba ìwé náà lọ́wọ́ ẹni tó jókòó lórí ìtẹ́,
àwọn mẹ́rin tí wọ́n jẹ́ ẹ̀dá alààyè tí í ṣe áńgẹ́lì àti àwọn alàgbà 24 wọ́n ṣe nǹkan mẹ́ta. Kí làwọn nǹkan tí wọ́n ṣe? Nǹkan àkọ́kọ́ tí wọ́n ṣe nínú ẹsẹ̀ ìkeje àti kẹjọ ìwé ìfihàn orí 5 tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, ó ní pé wọ́n wólẹ̀ wọ́n sin ọ̀dọ́ àgùntàn náà. Wọ́n wólẹ̀ wọ́n sin ọ̀dọ́ àgùntàn náà. Ṣé Bíbélì yín jọ wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ á jọ ka ẹsẹ̀ ìkeje àti kẹjọ. Ìwé mímọ́ ní ó sì wá, ó sì gbà á ní ọwọ́ ọ̀tún ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà. Ẹsẹ̀ ìkẹjọ, nígbà tí ó sì gba ìwé náà, àwọn ẹ̀dá alààyè 4 tí í ṣàwọn áńgẹ́lì àti àwọn àgbà 24 náà tí í ṣe àwọn aṣojú ìjọ Kristi káàkiri gbogbo àgbáyé, wọ́n wólẹ̀ níwájú ọ̀dọ́ àgùntàn náà. Wọ́n wólẹ̀ wọ́n sìn. Nǹkan àkọ́kọ́ táwọn abàmì 4 àtàwọn alàgbà 24 tí wọ́n ṣe nù. Nǹkan kejì tí wọ́n ṣe ni pé wọ́n gbàdúrà. Nínú abala kejì ẹsẹ̀ ìkẹjọ orí 5 ìwé ìfihàn, ìwé mímọ́ ní olúkúlùkù wọn ní dùùrù àti aago wúrà tí ó kún fún tùràrí tí í ṣe àdúrà àwọn èèyàn mímọ́. Wọ́n gbàdúrà nípasẹ̀ rẹ̀. Wọ́n gbé gbàdúrà tọ́ lọ. Ohun kan kẹta tí wọ́n ṣe nínú ẹsẹ̀ ìkẹsàn ó ní pé wọ́n kọ orin titun. Ẹsẹ̀ ìkẹsàn abala àkọ́kọ́ rẹ̀ ó ní wọ́n sì kọ orin titun. Nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí àwọn ẹ̀dá alààyè 4 àti àwọn àgbààgbà 24 ní ibi ìtẹ́ náà nínú ìṣípayá tí Jòhánù ń rí yìí tí wọ́n ṣe nù. Wọ́n wólẹ̀ wọ́n sin ọ̀dọ́ àgùntàn náà. Wọ́n gbàdúrà, wọ́n gbé gbàdúrà níwájú ọ̀dọ́ àgùntàn náà. Wọ́n sì kọ orin titun. Ẹnìkan wá béèrè wípé kí ni kókó orin wọn? Kí ni à ń kọrin lé lórí torí Ọlọ́run? Kí ni kókó orin wọn? Ẹsẹ̀ ìkẹsàn àti kẹwàá tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa yìí ó sì sọ kókó orin wọn fún wa. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ á jọjọ kàáká tó máa tú. Ẹsẹ̀ ìkẹsàn àti kẹwàá ní wípé ìwọ ni ó yẹ láti gba ìwé náà àti láti ṣí èdìdì rẹ̀, nítorí a tẹ pa ọ́. Ìwọ sì ti fi ẹ̀jẹ̀ rẹ ṣe ìràpadà ènìyàn sí Ọlọ́run láti inú ẹ̀yà gbogbo àti èdè gbogbo àti inú ènìyàn gbogbo àti orílẹ̀-èdè gbogbo wá. Ìwọ ni ó sì ti ṣe wọ́n ní ọba àti àlùfáà sí Ọlọ́run wa, wọ́n sì ń jọba lórí ilẹ̀ ayé. Kí ni kókó orin wọn? Kókó orin wọn lérèfèé òun náà ni pé Jésù yẹ. Kókó orin wọn kókó nù. Jésù ló yẹ láti gba ìwé náà. Jésù ló yẹ láti tú èdìdì rẹ̀. Ẹnìkan wá béèrè pé kí ló mú Jésù yẹ láti tú? Kí ló mú Jésù yẹ láti gba èdìdì náà? Àlàkalẹ̀ orin wọn ó sì fún wa ní àwọn ìdí bíi 3 àbí 4 tó mú kí Jésù ó yẹ láti gba ìwé náà, láti tú àti láti kà á. Nǹkan àkọ́kọ́ nínú orin wọn tó sì mú Jésù yẹ nínú ẹsẹ̀ ìkẹsàn ló wà, òun ni pé àti pa. Ẹsẹ̀ ìkẹsàn ó ní wípé ìwọ ni ó yẹ láti gba ìwé náà, ìwọ ló yẹ láti ṣí èdìdì rẹ̀. Kí ló mú un yẹ? Nítorí tí a ti pa ọ́. Torí pé o ti fẹ̀mí rẹ lélẹ̀. Torí pé a ti pa ọ́, ó yẹ. Nǹkan àkọ́kọ́ tó mú Jésù yẹnu láti gba ìwé náà, láti ṣí àti láti kà. Nǹkan kejì tó mú Jésù yẹ nínú abala kejì ẹsẹ̀ ìkẹsàn ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ ló wà. N tó sì mú yẹ náà ni pé nípasẹ̀ ìfi ara ẹni rúbọ, fi ara ẹni ṣètùtù fún ẹ̀ṣẹ̀ gbogbo ayé, Jésù fi ẹ̀jẹ̀ rẹ̀ ó fi ra ọgọ́rùn ènìyàn padà sọ́dọ̀ Ọlọ́run. Ṣé gbogbo wa láti ṣìnà bí àgùntàn níwájú olùrẹ́run rẹ̀? Gbogbo wa láti ṣìnà kúrò lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n nípa ìfi ara ẹni rúbọ, fi ara ẹni ṣètùtù fún ẹ̀ṣẹ̀ aráyé, Jésù ra ọgọ́rùn ènìyàn padà sọ́dọ̀ Ọlọ́run láti onírúurú ẹ̀yà, láti onírúurú èdè, láti onírúurú ìlú, láti onírúurú orílẹ̀-èdè káàkiri gbogbo àgbáyé wá. Abala kejì ẹsẹ̀ ìkẹsàn ó ní ìwọ ti fi ẹ̀jẹ̀ rẹ ṣe ìràpadà ènìyàn sí Ọlọ́run láti inú ẹ̀yà gbogbo
ẹ gbọ́, láti inú èdè gbogbo, láti inú ènìyàn gbogbo, láti inú orílẹ̀-èdè gbogbo. ìyẹn túmọ̀ sí wípé kò sí irú ẹ̀yà kan, kò sí irú èdè kan, kò sí irú ènìyàn kan, kò sí irú orílẹ̀-èdè kankan tí ò jàǹfààní ìfàdàẹ̀rìnúbọ èyí tí Jésù fi ara rẹ̀ ṣe fún ẹ̀ṣẹ̀ aráyé. ìdí ẹlẹ́ẹ̀kẹta tó mú kí Jésù yẹ ọ̀dọ́ àgùntàn náà, tó mú kó yẹ láti lè gba ìwé yìí kó sì tú, òun náà ni pé ó ti pilẹ̀ ìjọba kan èyí tí í ṣe ìjọ rẹ̀. nípasẹ̀ àwọn tó ti rà padà yìí, ó ti dá ìjọba kan lẹ̀ èyí tá à ń pè ní ìjọ Kristi. nínú ẹsẹ̀ 10 ìwé mímọ́ ní ìwọ sì ti ṣe wọ́n ní ọba, ìwọ ti sì ṣe wọ́n ní ìjọba kan, ìwọ ti kó wọn jọ gẹ́gẹ́ bí ìjọba kan. ohun kan kẹrin tó gbẹ̀yìn tó mú kí ọ̀dọ́ àgùntàn yìí Jésù Kristi kó yẹ lẹ́ni tó lè gba ìwé yìí, kó yẹ lẹ́ni tí ó lè ka tí ń bẹ nínú rẹ̀, ó ní wípé kì í ṣe pé ó rà wá padà nìkan, kì í sọ pé sọ wá di ìjọba ènìyàn rẹ̀ nìkan, ó tún sọ wá di àlùfáà láti máa jíṣẹ́, láti máa sin Ọlọ́run. abala tó gbẹ̀yìn ẹsẹ̀ 10 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́, ìwé mímọ́ ní àti àlùfáà sí Ọlọ́run wa, wọ́n sì ń jọba lórí ilẹ̀ ayé. ó sọ wá dọba lórí ìjọba, ó sì sọ wá dàlùfáà láti máa jíṣẹ́ fún Ọlọ́run lórí ilẹ̀ ayé. àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí ló mú kí ọ̀dọ́ àgùntàn náà tí í ṣe Jésù Kristi kó yẹ lẹ́ni tó lè gba ìwé náà, tó lè ṣí ìwé náà, tó sì lè kà tí ó wà nínú rẹ̀. torí náà gẹ́gẹ́ bí ẹ̀kọ́ wa yìí ti ń tẹnu mọ́ fún wa, bẹ́ẹ̀ ni ọ̀dọ́ àgùntàn náà yẹ. Jésù yẹ láti ṣí ìwé náà. ìyẹn mú mi rántí ọ̀kan nú àwọn orin tá a máa ń kọ: ìwọ ló yẹ bàbá, ìwọ ló yẹ, ìwọ ló yẹ láti gba ògo, ìwọ ló yẹ bàbá, ìwọ ló yẹ, ìwọ ló yẹ láti gba ògo. Jésù yẹ torí pé ó fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ wa. Jésù yẹ torí wípé ó ra àwa èèyàn padà sọ́dọ̀ Ọlọ́run. Jésù yẹ torí pé ó pilẹ̀ ìjọba kan, ìjọba ayérayé tá a jọba pẹ̀lú rẹ̀. Jésù yẹ torí wípé ó sọ wá di àlùfáà orílẹ̀-èdè mímọ́, ènìyàn ọ̀tọ̀, láti máa fi ọlá ńlá ẹni tí ó pè wá láti inú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀ hàn. Hallelujah, àmín. Ibi tí ẹ̀kọ́ wa tòní tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. ṣùgbọ́n ká tó máa lọlé, mo fẹ́ ṣe àtẹnumọ́ àwọn kókó 2 tàbí 3 tí a lè dìmú nínú ẹ̀kọ́ yìí fún ìgbé ayé ọmọlẹ́yìn Kristi ojoojúmọ́. kókó àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́ òun náà ni wípé Jésù yẹ láti máa sìn. ìyẹn mú mi rántí orin wa mìíràn: ó tọ́ láti máa sìn, ó tọ́ láti máa gbé ga, ó tọ́ láti máa sìn ẹ̀yin lọ́ba àlàáfíà. ó tọ́ láti máa sìn, ó tọ́ láti máa gbé ga, ó tọ́ láti máa sìn ẹ̀yin lọ́ba àlàáfíà. Jésù tọ́, ó yẹ láti máa sìn. àwọn àgbààgbà 24 nínú ìṣípayá Jòhánù àti àwọn ẹ̀dá alààyè 4 nígbà tí ọ̀dọ́ àgùntàn náà tí í ṣe Jésù Kristi nínú ìṣípayá yẹn tó gba ìwé yẹn, wọ́n wólẹ̀, wọ́n sìn. ẹ̀kọ́ yìí ń pè mí àti ẹ̀yin wípé ká sìn Jésù ní ẹ̀mí àti ní òtítọ́. ká sìn ní ẹ̀mí àti ní òtítọ́. lọ́nà kejì, ẹ̀kọ́ yìí ó kọ́ wa pé ká máa gbàdúrà ní orúkọ rẹ̀. àwọn ẹ̀dá alààyè 4 yẹn àti àwọn alàgbà 24 nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a kà, tá a kẹ́kọ̀ọ́ lé lórí lọ́sẹ̀ yìí, wọ́n ní aago àdúrà tí í ṣe tàwọn èèyàn mímọ́ tí a ń gbé lọ síwájú Jésù. ẹ̀kọ́ yìí ń kọ́ wa pé ká máa gbàdúrà ní orúkọ rẹ̀. má ṣe gbàgbé ọ̀rọ̀ kẹ́yìn tí Jésù sọ fún wa, àkọsílẹ̀ yìí tá a ní nínú ìwé Jòhánù orí 16.
ẹsẹ̀ ìkẹtàlélógún àti kẹrìnlélógún, ìhìnrere Jòhánù orí ìkẹrin ó dín ní ogún 16, ẹsẹ̀ ìkẹtàlélógún sí ìkẹrìnlélógún 23 and 24. Ìwé mímọ́ ní àti ní ìjọ náà ẹ̀yin kò ní bi mí léèrè ohunkóhun. Lóòótọ́ mo wí fún yín, ohunkóhun tẹ́yin bá béèrè lọ́wọ́ bàbá mi lórúkọ mi, òun ó fi fún yín. Títí dìsinsìnyí ẹ kò tí ì béèrè nǹkan kan lọ́wọ́ mi. Ẹ béèrè, ẹ ó sì rí gbà, kí ayọ̀ yín kó lè kún. Ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká máa béèrè lórúkọ Jésù, á sì máa rí gbà, ayọ̀ wa ó sì máa ṣe kí ni o, yóò sì máa kún. Lọ́nà kẹta, ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká kọ orin tuntun. Ká kọ orin tuntun, orin ìyìn, orin ọpẹ́, orin ògo, orin ọlá, orin iyì, orin ìyẹ, orin ẹ̀yẹ. Èéṣe? Torí pé Jésù ti ṣe àṣepé ohun gbogbo tó ní í ṣe pẹ̀lú ìgbàlà wa lọ́wọ́ agbára òkùnkùn, lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀. Ìdí nìyí tí Paul apostole nínú ìwé rẹ̀ tó kọ sáwọn ará Róòmù orí 9 ẹsẹ̀ ìkẹtàdínlógójì, Róòmù orí 9 ẹsẹ̀ ìkẹtàdínlógójì 8:37. Ó ní àwa jù aṣẹ́gun lọ nítorí ta ni? Torí Jésù Kristi, ẹni tó ti jà tó ti ṣẹ́gun fún wa. Torí náà kò sí ìdí fún ìfòyà mọ́ nínú Kristi. Nínú Jésù Kristi àwa ti jù aṣẹ́gun lọ. A ti ṣẹ́gun èṣù, a ti ṣẹ́gun ẹ̀ṣẹ̀, a ti ṣẹ́gun ikú àti ipò òkú. Nítorí náà bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń gbọ́ mi nínú ilé, ẹ kọ orin tuntun, orin ọpẹ́, orin ìyìn, orin ògo sí Ọlọ́run. Lọ́nà kẹrin, ẹ̀kọ́ wa yìí fìdí rẹ̀ múlẹ̀ wípé ká máa ṣiṣẹ́ sin Ọlọ́run wa pẹ̀lú òtítọ́ ọnú. Ká máa ṣiṣẹ́ sin Ọlọ́run wa nípasẹ̀ Jésù Kristi pẹ̀lú òtítọ́ ọnú. Èéṣe tá a fi gbà wá là? A gbà wá là ká lè máa ṣiṣẹ́ sin Ọlọ́run ni. Torí náà bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń gbọ́ mi nínú ilé, nínú ìjọ àtàwùjọ yín, ẹ má jẹ́ mága gbóná ń bẹ̀. Ẹ má máa mága gbóná nínú ṣọ́ọ̀ṣì yín. Ẹ ṣe àwárí ẹ̀bùn àmútọ̀runwá yín. Ẹ ṣe àwárí ẹ̀bùn ẹ̀mí yín, kí ẹ sì máa lo gbogbo rẹ̀ pẹ̀lú ọkàn òtítọ́ láti sin Jésù Kristi, ẹni tí ó fi ẹ̀mí rẹ̀ ṣètùtù fún ẹ̀ṣẹ̀ gbogbo wa. Ní ìparí lọ́sẹ̀ yìí, ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká tẹ ìrere Jésù kálẹ̀ káàkiri gbogbo ayé. Jésù kú láti rà wá padà sọ́dọ̀ Ọlọ́run. Nínú ẹ̀kọ́ tá a kọ́ yìí, a rí i wípé láti gbogbo ẹ̀yà ni, láti gbogbo èdè ni, láti gbogbo ìran ènìyàn tó wà láyé ni, kò sí ìran kankan tá a yọ ọ́ lẹ̀. Èyí tí tó ń sọ fún èmi àti yín nínú ẹ̀kọ́ yìí wípé a ní ojúṣe láti tan ìhìnrere náà káàkiri gbogbo àgbáyé. Ọ̀kan nú àwọn ọ̀rọ̀ tí Jésù sì sọ káyìn, gẹ́gẹ́ bá a ṣe kọ́ nínú ìwé Máàkù orí 13 ẹsẹ̀ 10, òun náà ni pé a kò lè ṣàìmọ́ wàásù ìhìnrere ní gbogbo orílẹ̀-èdè ayé. Ọ̀kan nú iṣẹ́ tí Jésù gbélé wa lọ́wọ́ nù, ká wàásù ìhìnrere káàkiri gbogbo àgbáyé. Lẹ́yìn náà ni padàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì ó tó dé. Èyí ń fi hàn wá wípé èmi àti yín là ń dènà dídé Jésù tí ò fi tí ì dé dìsìn. Torí kì í ṣe gbogbo ẹ̀yà, kì í ṣe gbogbo èdè, kì í ṣe gbogbo àwọ̀, kì í ṣe gbogbo èèyàn ló ti gbọ́. Ẹgbọ́n tí ìwé Máàkù orí 13 ẹsẹ̀ 10 yẹn sọ lẹ́ẹ̀kan sí, ó ní a kò lè ṣàìmọ́ wàásù ìhìnrere ní gbogbo ayé. Kò sọ wípé gbogbo ayé ó gba Jésù, ṣùgbọ́n gbogbo ayé ó gbọ́ nípa rẹ̀. Bóun àwọn ó ṣe gbọ́ bẹ́yìn ò bá sọ, bóun ó ṣe gbọ́ bẹ́mi ò bá sọ. Ẹ̀kọ́ yìí ń kọ́ wa wípé kí a kéde ìhìnrere náà, kì í ṣe nínú ẹ̀yà tiwa nìkan, ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ayé. Iṣẹ́ tí Jésù gbélé wa lọ́wọ́ nù. Àdúrà mi ni pé àtèmi àti yín àní jẹ̀bi iṣẹ́ náà, àní kùnà nínú ojúṣe wa. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Mo kí yín pé ẹ ṣé púpọ̀
tẹ́ ń gbọ́ wa nígbà gbogbo. Bí ẹ̀kọ́ yìí tó bá bùkún yín, ẹ jọ̀wọ́ ẹ pín pẹ̀lú àwọn ẹlòmíràn lórí ẹ̀rọ ayélujára yín, ẹ pín pẹ̀lú àwọn ẹlòmíràn nínú ìjọ yín tàbí ládùúgbò yín, ẹ pín pẹ̀lú àwọn ẹlòmíràn, àwọn ẹbí yín, àwọn ọ̀rẹ́ yín, àwọn ará, àwọn ìyekan yín. Bí ẹ bá sì fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ṣọwọ́ sórí ẹ̀rọ WhatsApp yín lọ́sọ̀ọ̀sẹ̀, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí orí òǹkà WhatsApp wa yìí, èyí tí màá pè jáde báyìí pé àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ 1 mẹ́ta 2 2 2 2. Tẹ́ ẹ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sórí ẹ̀rọ WhatsApp yín lọ́sọ̀ọ̀sẹ̀, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí òǹkà WhatsApp wa yìí, àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ 1 mẹ́ta 2 2 2 2. Tẹ́ ẹ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ká máa fi ránṣẹ́ sórí ẹ̀rọ WhatsApp yín tààrà, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sórí ẹ̀rọ WhatsApp wa yìí +234 81 11 32 99 55 +234 81 11 32 99 55. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a tún máa pàdé, mo fàyín lé àwọn olùkọ́lé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa lọ́wọ́ nínú ilé ìjọsìn gbogbo wa kọ̀ọ̀kan lọ́jọ́ Olúwa tí ń bọ̀ yìí, ọjọ́ 7/30 oṣù 4 2025 tá a wà yìí. Àdúrà mi ni wípé ìgbà tá a bá pàdé lọ́jọ́ Olúwa tí ń bọ̀ yìí, Olúwa ó mí sí wa jù báyìí lọ, yóò ṣí wa níyè sí ọ̀rọ̀ rẹ̀, yóò fi yé wa yékéyéké, yóò sì ràn wá lọ́wọ́ láti má jẹ́ olùgbọ́ tàbí olùkọ́ nìkan, bí kò sí olùṣe ọ̀rọ̀ náà, tọ́rọ àwọn olùṣe ọ̀rọ̀ náà láàdá láre. Ẹ ṣé tẹ́ ń gbọ́ wa. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a tún máa pàdé. Ire o, ayọ̀.